fojú ṣe yìí fún ara òun ló fi wá ṣe ìfáráyé Alirishad travels and tours travel with comfort ní tiwa àgbáyé olóhùn àrò èèrà tí ọlọ́mọ ò pé kí hàn láyé bí kò ní ìṣẹ̀lẹ̀ sírú wa iléeṣẹ́ tí bá ń kéde ẹ̀ fáráyé ó yẹ kẹ́ ti mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́ ó ṣe bá Alirishad tẹ̀lé wọn wò lọ́dọọdún ni yóò máa hù ẹ́ kó bá wọn lọ. wàá jáde náà o sùúrùra wàá jáde náà o sùúrùra báwọn mùsùlùmí ṣe máa ń sọ nìyẹn o wọ́n á sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ gẹ́ ni wọ́n á tún kọ lórin ohun tí wọ́n sì ń sọ lédè àbínibí tiwa ni pé ẹni tó bá mọ̀nà ní ká tẹ̀lé bẹ́ẹ̀ ni Yorùbá pàpà tún fi kún un pé ọlọ́bẹ̀ gan ló yẹ ká máa kó ẹ̀kọ́ tọ̀ lọ iléeṣẹ́ kan wà lórílẹ̀‐èdè tó mọ̀ nípasẹ̀ hajj dáadáa o Alirishad Travels and Tours ló ń jẹ́ láti nǹkan bíi ọdún 15 sẹ́yìn ni Alhaji Abdulrasheed Adeleke ti wà lẹ́nu iṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ló mọ̀ ọ́ dáadáa pẹ̀lú nítorí iṣẹ́ tí èèyàn gbọ́dọ̀ kọ́ ni o ó gbédè ó gbófèé àtàwọn ohun àmúyẹ tí iṣẹ́ hajj ní lọ́mọ Ìbà Olúyọ̀lé àti Òṣogbo Òròkì bíi àsálàyé mọ̀ dáadáa o orí tó lugi lọ̀pẹ̀ tí kò fọ́ bó pẹ́ bóyá àtàrí ọ̀hún yóò padà máa gbéni ni wọ́n ti lọ wọ́n ti bọ̀ wọ́n mà ti dé bẹ́ẹ̀ ni wọ́n tún múra òmíì lọ́wọ́ kí ni ìrírí àwọn tó bá lè ṣe Alirishad Travels and Tours lọ sí Mẹ́kà fún múra lásìkò àwẹ̀ Ramadan tọdún yìí kí sì ni múra àwọn tí ó tún fẹ́ lọ fún hajj èyí tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ hajj àti à ń lọ sí umra o ká sanwó ká má rí Mẹ́kà lọ ká dọ̀hún kí àti rílé gbé àti rí iṣẹ́ ṣe láṣepé di wàhálà kí sì ní sábàbí àwọn ìṣẹ̀lẹ̀ yìí iléeṣẹ́ Alirishad ti gbé wa níbẹ̀ o bẹ́ẹ̀ ni àwọn alálàájì tuntun nẹ́nẹ́ tí wọ́n ṣẹ̀ dípò ṣàìlábà tó lọ́rọ̀ mọ́lẹ̀ dáadáa kí ni wọ́n sọ pé Alirishad ṣe fún wọn nígbà tó kó wọn délùú Mẹ́kà tán ẹ máa bá wa ká lọ. iléeṣẹ́ Alirishad Travels and Tours Limited iléeṣẹ́ kan tó jẹ́ pé in fact wọ́n mọ̀ nípa iṣẹ́ yẹn ó ti yàtọ̀ sí pé bóyá ká ṣe máa lọ́bì ìyọ́ ká máa pẹ́pẹ́ àbí àná èmi ti mọ Alirishad ti pẹ́ tí mo dẹ̀ ti máa ń gbọ́rọ̀ wọn ti pẹ́ mo ti wà pẹ̀lú Alirishad ti pẹ́ ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ tí mo máa tẹ̀lé wọn lọ sí ilẹ̀ mímọ́ òun leléyìí in fact gbogbo ibi tó yẹ ká dé pátá gbogbo àyè tó yẹ ká ti ṣàdúrà pátá gbogbo bẹ̀ la dé àti ẹ̀mọ́lá pé àsìn ń lé torí pé wọ́n ti iṣẹ́ tí wọ́n ti mọ̀ ń pa ẹ̀ ní gbogbo nǹkan tó ètò tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ti ṣe fún wa kalẹ̀ like anything láti pàtà ti lọ títàfilé in fact àwọn kan ní àwọn míì tí wọ́n wá wọ́n kọ́ ti pé àwọn ń bọ̀ wálé nínú ọ̀dọ̀ títí wa ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sì fẹ́ dúró sí ṣàmọ̀ nǹkan tó lè jẹ́ kí wọ́n rò káwọn fẹ́ dúró sí nígbà tí wọ́n rí rọrùn nǹkan tí wọ́n fẹ́ wọ́n rí ìdẹ̀kùn ni Alirishad Travels and Tours èmi gan kó dàbí tínú mi dùn dé mo tún ṣàdúrà fún wọn ní Káàbà nípa oríṣiríṣi experience láti rí. ṣálá àkọ́tẹ́ máa kọ́ lọ ni àbẹ̀ tí ń lọ tẹ́lẹ̀. alákọ̀ọ́kọ́ tí máa kọ́kọ́ lọ nìyẹn. bó ṣe wá rí ìkílẹ̀ sọ fáwọn èèyàn tó ń múra fún hajj nípa iléeṣẹ́ náà. nípa iléeṣẹ́ Alirishad Travels and Tours ọ̀gá ni wọ́n ní license ní Nàìjíríà wọ́n ní license ní Saudi tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kóyàn lọ sí hajj àti umra gan wọ́n láti sá sí abẹ́ wọn kó tó rí èèyàn tí wọ́n kó wọlé ni ọ̀gá ni wọ́n tí anybody ò ní ní issue lọ́dọ̀ wọn tẹ́ bá tẹ̀lé Alirishad Travels and Tours lọ. mo mọ̀ pé ọ̀kan gbòógì nínú olórin mùsùlùmí ni pẹ̀lú experience yín ìjọ tí ẹ lórí tẹ́ ti ń fún iléeṣẹ́ Alirishad tẹ́fẹ́ bá fi polówó ẹgbẹ́ bá ti kọ́ fún akagbọ́ báyìí. bẹ́ẹ̀ni ọba tó fojú ṣe yìí fún ara òun ló fi wá ṣe ìfáráyé Alirishad Travels and Tours travel with comfort ní tiwa àgbáyé olóhùn àrò èèrà tí ọlọ́mọ ò pé kí hàn láyé bí kò ní ìṣẹ̀lẹ̀ sírú wa iléeṣẹ́ tí bá ń kéde ẹ̀ fáráyé ó yẹ kẹ́ ti mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́ ó ṣe bá
Ali bá mi gbé wọn sókè Ọlọ́run ò ní fa àwọn wálẹ̀ láéláé Allahumma amin. àlùbáríkà lé ńlá Allahumma láti lọ tàwa ọlá sáré tá nọ́bì sùn sí ọlá aláhàlá wà lákùúwátá illa billahi al-azim. ẹ ṣe wàá mọ̀ rí bá ọ. hajj ti di fọ́pọ̀ mọ́yọ̀ so tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ mọ who is the right person láti bá lọ who is the right person tó mọ̀ ń pa ẹ̀ ẹlòmíì tó bá ti lọ sí mẹ́kà lẹ́kan péré pẹ̀lú travel agency tóun náà bá ti dé sí nàìjíríà láì ó máa bẹ̀rẹ̀ ṣe hajj ni. tó lè kó rí bẹ́ẹ̀ ṣá. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ so kò sí registration or tó bá ti gba CAC lọ́dọ̀ ìjọba tí ìjọba ti bá fún ní CAC òun náà máa ẹ̀kọ́ rí pé àlìkíní kan umrah and hajj services àlìkíní kan umrah and hajj services àárọ̀ àwọn ìjọba wa kàn mú aspect yẹn fún wa. so torí àwa tí a jẹyà níbi iṣẹ́ yìí nísìnyí ó ní àwọn owó tíjọba táwọn sọ fún ìjọba tó ń gbà lọ àti Saudi àti Nàìjíríà táwọn sọ. bí méjì rẹ sanwó sí. yàtọ̀ sáwọn tó yẹ pé wọ́n kàn máa dé tó bá ti lọ sí umrah ẹyọ kan àwọn náà gbígbá àwọn náà kéré lọ Mẹ́kà ẹ̀kan nígbà wo lè bẹ̀rẹ̀ kí ni àwọn experience so irú àwa tó jẹ́ pé ẹ ti pẹ́ kẹ́bàárẹ̀ ti pẹ́ tí olùmọ̀ èlò ń bẹ̀ báyìí ní méjì ọdún mélòó. I think màmá sọ 24 years right. 24 years níbi à ń kó lọ Mẹ́kà à ń ṣàgbèrò. Nigerian Airways látìgbà tí kò tí sí tó ń jẹ́ NACON National Hajj Commission. tí o tí ì síngbà náà. tí o tí ì sí ta wà ní under DPA. mo ti ṣe yìí ṣe èèyàn ń kọ́ ń bì kan ni èèyàn ń lọ kàwé ń bẹ̀ ní bóun náà yín ṣe gan. wọ́n kọ́ o. ìgbọ́n náà gbọ́dọ̀ kọ́ dáadáa ni. èèyàn kọ́ management akọ́ finance adẹ́kọ̀ nípa òfin tó dé. even language kan kọ́ torí ebèrè àbẹ́rẹ́ kọ́ lẹ́yìn sọ̀rọ̀ bá dán ni. akọ́ language nínú ẹ̀ náà ni language wa. kí á ló mú lè ṣe Al-Irshad Travels and Tours yàtọ̀ sáwọn tí à ń rí káàkiri lẹ́nu. alhamdulilayi. salaamaleykum. alhamdulilayi wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ yẹn kọ́ ẹ. orúkọ mi ni Abdulrahim Abdullahi Salati gbogbo ayé mọ̀ sí Al-Barizi. ẹ mọ̀ káàbọ̀. adúpẹ́ fọlọ́. bóò ni ìrìn àjò yín bóò lọ́hùn. adúpẹ́ bọ́lọ̀ bá kádàrá kí ẹ lọ sí àyè tá a lọ yìí tó jẹ́ Saudiya Saudi Arabia fún ìmọ̀ra ìrò lọ fún kankan ìyẹn lọ rí níhùn dáadáa tọ́lọ̀ ti sè kó má dáwọ́ ẹ̀ dúró gbogbo fóònù sì ní tí ò ní dátà nù kò ní gbọ́n táyé wú ìyẹn wá dúró kí dátà tán kí ẹ̀ tó rí níhùn àwa náà lè rí níhùn dátà àràwọ̀ wa níbi tá a ti ń bọ̀ Ọlọ́run sì fún wa láìsẹ̀nsì nǹkan òun ti fún wa kó ṣe tuntun mi á tún wá dúpẹ́ tuntun. ilé iṣẹ́ òde wa bá lọ. a dúpẹ́ fọlọ́run Ọlọ́run ṣe é níyọ̀ǹda ká bá iléeṣẹ́ alálùbáríkà lọ Al-Irshad Travels and Tours a dúpẹ́ àwọn la bá lọ a sì pọ̀ tó bá wọn lọ bẹ́ẹ̀ Ọlọ́run sì já débẹ̀ ní ìrọ̀rùn pátá sì débẹ̀ náà tán Ọlọ́run ní ara rẹ̀ wọ́n mójútó wa ajẹun tó yẹ ká jẹ asunmi tó yẹ ká sùn òṣìṣẹ́ tó yíwọ́ a dúpẹ́ fọlọ́run Al-Irshad Travels and Tours ọlọmọsàbà ń sáré. ṣé aláṣẹ olùdarí àwọn náà kó yín lọ ni àbí ó tún ní ẹni tó yàn tó kó yín lọ sọ́hùn. àwọn náà kó wa lọ. tọ́lá gbọ́dọ̀ mọ́ ìdánwò kò pẹ́ láwọn ti sáwá létí wọn. àwọn náà ni wọ́n kó wa lọ wọ́n sì mójútó wa lẹ́yìn gbàtà tó dé nísà àwọn náà tó wá pàdé wẹ́mọ̀ bọ̀ àwọn náà wá pàdé wa yìí láti bá ṣe ń sọ̀kalẹ̀ náà tó wá pàdé. èyí tẹ wá lọ yìí ẹlẹ́kẹ̀lẹ́ orú ẹ̀ rí. alihamudulilayi bàbá ní àwọn ká méjì mẹ́ta yóò ti wọ mẹ́ta báyìí. tẹ̀ tí ń lọ bá mi alákọ̀tẹ́ tẹ́kọ̀ bá Al-Irshad lọ rẹ̀ àbẹ́ tí máa lọ tẹ́lẹ̀. a ti ń bá wọn lọ tẹ́lẹ̀. ẹ rẹ̀ bá iléeṣẹ́ mi lọ rí. àti bá iléeṣẹ́ mi. àwọn náà ni. àwọn náà lọ́lọ́ ok ẹ tí ì bá mi lọ rí ṣùgbọ́n ìró táwọn èèyàn ń fún yín nípa mi ṣé léyìí kí ni yàtọ̀ sí ìjọra. ìta sọ ni wípé n tó kọ sí ìṣiṣẹ́ nìkan náà ló kọ sẹ́lòmí. tó kọ sí ìṣiṣẹ́ nìkan náà ló kọ sẹ́lòmí. ẹni tí wọ́n pè léyìn dáadáa wọ́n bá sọ wájú ọlọ́mí yóò léyìn kù Ọlọ́run tó dá wa sáyé yìí gbogbo èèyàn kọ́ ló gbà léyìn dáadáa Ọlọ́run tó sọ èmi fún wa tó dá wa sáyé yìí gbogbo èèyàn kọ́ ló ń gbọ́ Ọlọ́run kó tó bó ti yẹ kó tó tó wá léyìn ìyẹn lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn ẹni tó tẹ́ Ọlọ́run tún rẹ̀ ń dùn ó ti lọ fi fàbànújẹ́ sáyé àwọn ẹnìkan bẹ́ẹ̀ ló ṣe bí ẹ bá sì ní yóò dá gbogbo ayé yóò padà parí àwọn nǹkan bẹ wọ́n ní fìlà àti bàtà wíwọ̀ méjèèjì àmọ́ impossible kéèyàn dé fìlà sí ẹsẹ̀ kéèyàn sì dé bàtà sí orí àwọn nǹkan bẹ wọ́n ṣe dé sérí torí bàtà ni wọ́n àfi kò tẹ̀ wọ́n mọ́lẹ̀ tó fi rí bí lọ àwọn nǹkan sì ní fìlà ni wọ́n ṣe é wọ̀ sẹ́sẹ̀ àfi kò gbé wọn sérí
bẹ́ẹ̀ lọ́lọ́run dá àwọn èèyàn lóríṣiríṣi. so n tó kọ nǹkan kan sí ọ ojú tẹ́nìkan kọ sí ọ èyí lẹ mọ tẹ́ ìjọ dàpọ̀ Ya Sheikh, àti báyé débi wípé bẹ́ẹ̀ nìkan bá sọ àìdá fún ọ nípa èèyàn ìwọ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni tẹ́ ìjọ dàpọ̀ tó fi rí bẹ́ẹ̀. tó fi rí bẹ́ẹ̀ tọ́ra wò sínú àwọn tí máa ń fi etí rí náà tí sì máa ń fi ojú gbọ́ náà. Wọ́n fi etí rí náà, wọ́n fojú gbọ́ràn. Ọlọ́run ò já sínú wọn èyí táwọn èèyàn bá sọ ń pa èèyàn fún wa àwọn ìfojú bẹ́ẹ̀ wò ó àwọn ó débẹ̀ ká testify náà pé ṣé ń tán fún ipa rẹ̀ ṣé ló Ṣé bẹ́ẹ̀ ni? ṣe bẹ́ẹ̀ nìyẹn sì gbọ́rọ̀ èèyàn látòkèrè èèyàn ó sún mọ́ náà pé tọ̀ ọ̀rọ̀ tí àwọn bá gbọ́ látòkèrè yóò lé àbí kó dí láyé ìsìn ọ̀rọ̀ èsì di ìmọ̀ lé ni. ìmọ̀ lé ni. Bàbá báyìí sìn in a couple of weeks àwọn àbẹ̀sí gbé àwọn alálàájì èyí ti lọ ẹ ti dé ẹ ti ní ìrírí kí lè fẹ́ sọ fáwọn èèyàn nípa àwọn tí wọ́n bá lè ṣe yìí lọ. Kí wá ló mú iléeṣẹ́ Al-Irshad Travels and Tours yàtọ̀ sáwọn tí à ń rí káàkiri lẹ́nu? alhamdulilayi torí pé Al-Irshad ẹ mọ̀ pé orúkọ ló ń ru ọmọ tó bá ní Irshad ẹni tó ń tọ́yàn sọ́nà ẹni tó mọ̀nà Irshad olùtọ́ni sọ́nà olùfinimọ̀nà ojú ọ̀nà hajj àti umrah so ká má parọ́ àwọn náà ìwọ náà mọ̀ nípa Al-Irshad ó mọ̀ nípa monastic hajj. ẹ bọ̀ wo tó máa sẹ́la nígbà pé wọ́n ti sanwó wò lérò kó adébẹ̀ àwà stranded kò lọ́mọ lọ́dún kò lọ́mọ lọ́dún tó ń bọ̀ kí ló máa ń farú nǹkan báyẹn ọ̀nà wọn náà lè gbà fi pẹ̀kún ẹ̀. àwọn ọ̀gá wa látòkè lọ́hùn wọ́n ti wòye sí wọ́n dẹ̀ ti capture tẹ́ bá rí i pé lẹ́nu ọdún mélòó sísìn gbogbo ariwo yẹn ti dínkù so nítorí bá fi lè mú alárajì kan tí ò lọ so bóyá kò sanwó àbí kò ṣe ètò tó yẹ kó ṣe fún iléeṣẹ́ tó ń gbé lọ ló lè fà kó wà sábà kó má lè lọ. ṣùgbọ́n gbogbo à ń sanwó díẹ̀díẹ̀ ṣẹ́yìn náà máa ń gbà iléeṣẹ́ yín. àwa ń gbawó díẹ̀díẹ̀ àdẹ̀ ń gba lẹ́ẹ̀kan náà so èyí tó pọ̀ kódà mo ní ẹjọ́ pé láti 2019 ló ti ń dáwọ́ hajj fún mi títí dàrọ̀ yìí kó ṣe nìkan. tí ó sì lọ tó bá ti pé báyìí. ó dẹ̀ ń lọ tó wọ́ ẹ̀ bá dẹ̀ ti pé àlọ́ so a tún ní àwọn nǹkan tó yẹ pé ní àwọn open account fún àwọn èèyàn tó yẹ pé owó hajj ní ìjọ 20,000 ìjọ 10,000 a máa san síbẹ̀ títí tó bá tàsìkò tó bá fẹ́ lọ tó wọ́n yóò bá sì pé iléeṣẹ́ wa gan à ń ṣe ìrànlọ́wọ́ fáwọn láti máa fi kún kó lọ tó bá dé a máa ṣe bọ̀ tó máa ti níye tí ó ti san dé kó tó di pé a gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. iṣẹ́ yìí ni lóòótọ́ àfáà ní mùsùlùmí ní ká lọ sí àjì ká lọ bí Ọlọ́run nínú àwẹ̀ àbí ká tó lọ ṣe wúmúra ipa wo ló ń kónú ayé èèyàn. ipa tó ní agbára ẹ mọ̀ pé anabi sallallahu alaihi wasallam anabi ní àdúrà òsèfì mọ̀mọ́ anabi ní àdúrà náà ní ìdààmú ní abala sí Mákà ó ti mọ̀ pé tó fẹ́ lọ ṣe òun fẹ́ lọ gbàdúrà ni òun fẹ́ lọ bẹ Ọlọ́run tó láyé tó lọ́run tó yẹ pé òun ló máa ń ṣe nǹkan fún yàn ẹ dákun ò lè ṣe nǹkan tọ́lọ́run bá ṣe fún yàn Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan nítorí bẹ́ẹ̀ tá a bá dé Saudi a máa ń rọ àwọn èèyàn wa lọ́rùn a máa ń rọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí pé ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti rántí wàhálà o. nísìnyí èyàn tí ẹ gbọ́dọ̀ máa rántí owó ṣé wọ́n tó kó bíi almost 4 million naira láti lọ fún hajj ṣé ò wá ní mọ tó fẹ́ ṣe. Alhamdulillah gbogbo àwọn èèyàn wa tán lè tẹ̀lé wa lọ fún múra lọ́dún yìí nísìnyí ni wọ́n ti ń dúpẹ́ wọ́n ti kúrò lọ́hùn tó ti ń dúpẹ́. wọ́n ti rí gbàdúrà wọ́n ti rí gbàdúrà pé àánú Al-Irshad Ọlọ́run fi lè Ọlọ́run fi yé Al-Irshad Ọlọ́run fi ọ̀nà yìí mọ̀ yìí Ọlọ́run kó bá dúpẹ́ fún. ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin àwọn yàbẹ̀ sí ń gbéra ṣé àyè sì wà báyà bó ti tán o lè báyìí lọ́mọ́. àyè wà báyìí fún ẹni tó bá ní cash sáyé díẹ̀ mọ́ báyìí o. ok cash ló wà ńlẹ̀. tó bá ti ní cash lọ́wọ́ fún alifàyè gba kó sanwó yẹn lẹ́ẹ̀mejì àmọ́ abẹ́ kan àmọ́ kó máa sọ díẹ̀ bíi tàtẹ̀yìnwá kò sáyè mọ́ báyìí sí so orúkọ yín lẹ́kùnrin rẹ. orúkọ mi ni Alhaji Abdulrasheed Ahmed Tijani Adeleke Al-Irshad Travels and Tours. òun náà lè gbọ́ ẹ̀yìn wa Alhaji Abdulrasheed Adeleke òun náà ni àyẹ̀bá sọ̀rọ̀ tọ́ yìí láti tẹlifíṣàn alárùn àwọn Yorùbá ẹ̀ṣẹ̀ tí wọ́n wọ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń tẹ́tí wa. ẹ mà káàbọ̀ sí Nàìjíríà after how many days báyìí lẹ ti lọ. 3 weeks wow 3 weeks eré àbáwádà. 3 weeks no be moi. Okay. I don't want this. Kò sẹ́ni tó bá Al-Irshad Travel and Tours lọ wúmúra 2023 Ramadan yìí tó máa complain pé ní issue gbogbo ibi tó yẹ ká sí ara lọ là ń sí ara tàbádẹ sùn ó pẹ́ ju aago 2 lóru gbogbo wa ti di àtúnlọ sára wọn ó dìgbà tó bá kí wọn sùn bá tù. ẹ tó padà wá fọ́sẹ̀ mẹ́ta yẹn. fọ́sẹ̀
lọ́sẹ̀ mẹ́ta yẹn kò ṣeré níbẹ̀. gbígbàdúrà kọjá tẹ̀sí ń fi ilẹ̀kẹ́ tó dé padà. àìtí ìkúrò lọ́hùn tàti ń rí gbígbàdúrà. lọ́tẹ̀ yìí tẹ́bálẹ́kẹ́ ṣe kọ́kẹ́ tí ẹ compare kẹ́ contrast ìwo ló bẹ́ẹ̀ ìwo ló dùn mọ́ ìwo ló balance jù. méjèèjì náà ló balance. torí àwọn àjì commission l'Abuja lẹ bá lọ ń gbà náà lọ́hùn. àtàbújá náà ni mo ti dé aláṣẹ Ọlọ́run padà sí lọ sí Àbújá. ọkọ̀ Àbújá lẹ́yìn lẹ wà so bó ṣe á rí ìsìn ẹ ti lọ tẹ́lẹ̀ eléyìí sìn ó ṣáà. very very perfect 100%. okay ká yọ 1 kúrò. ó yẹ 99 torí Ọlọ́run wa tó ní 100. Allahu Akbar. so fáwọn èèyàn iṣẹ́ àti súnmọ́ sí bẹ́ẹ̀ sọ àti lọ sí Mẹ́kà kí lẹ fẹ́ sọ nípa iṣẹ́ tó gbé yín lọ yìí. màá rọ àwọn èèyàn kọjọ kọ bá Al-Irshad Travel and Tours ọba lọ sí àjì wọn fún wọn ní application lọ́dún alhamdulilayi. orúkọ yín lẹ́kọ̀ọ́ yẹn náà. orúkọ mi ni Ajia. salamu aleykum ma ẹ ṣeun ẹ káàbọ̀ ma o. ẹ̀yin tẹ́ bàbá lè sẹ́yìn lọ ẹ fọkàn ara yín. àbáwọn tó fẹ́ lọ sí Mẹ́kà bó lẹ tọ́ka wọn sí. ẹ fọkàn ara yín balẹ̀ intanet sọ fún ọ ni pé kó tó di pé ó retí stability lọ́dọ̀ iléeṣẹ́ kan ìwọ kọ́kọ́ ṣe tán ni ò ṣe náà ṣetán ni o ṣe dákun wọ́n tó jẹ́ gbèsè tó ti sanwó pé tó sì wọ́n pé kásá gbé ọ lọ dandan ẹjẹǹtì náà owó náà ni ó san owó náà ló ń san wá ní kọ́dà ìlàjì ló san ò tí ì san ìwọ gbìyànjú san tán ni ó san pé ẹ̀ tó rówó làwọn náà ó san tán fi gbé ọ lọ sọ̀rọ̀ la wọ̀ wáyé sọ́fẹ̀ẹ́ la wọ̀ ni sọ̀rọ̀ yìí sì láàpù yẹn nu pléènì oníkálukú ó jókòó sí. àwọn yàrá alága lè yọ lọ. àjọ lọ ni. so alága jókòó lọ́tọ̀ ẹ̀yin náà jókòó lọ́tọ̀. sẹ́ẹ̀kì ara wa ni ìṣe máa gbéra wọn lẹ́sẹ̀ so yé báwọn so ṣé n tábà léye báyìí ní mọ̀nà wọ́n sá kó kalẹ̀ tó bá ti wá kó kalẹ̀ bẹ́ẹ̀ wá retí better service àti perfect service tán máa fún un wọ́n sá sí bẹ́ẹ̀ àti báwa la bá lọ tá a bá dé yìí alihamudulilayi a sì dúpẹ́ fọlọ́wọ́ àrí ìtọ́jú dáadáa wọ́n náà níbi tó wà wọ́n náà ájì tí ń bọ̀ lọ́nà yìí wọ́n náà ṣe tó yẹ kó sí Al-Irshad Travels and Tours wá bá wọn lọ Ọlọ́run ti fi ṣọ́ ẹ̀sùn wa á rí èrè ibẹ̀ kó á sì rí dáadáa bẹ̀ kó ọ̀làlá wala quwwata illa billahi al-azim tó kí ká tó wọn lọ ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Abdulrahim Abdullah Salati Abari. alájà ẹjú ọsẹ wọlé báyìí alájà Salati bàbá wa nù salamu aleykum. ẹ mọ̀ káàbọ̀ sí Nàìjíríà tó orúkọ yín mà. orúkọ mi ni Alájà Aminat Alaka. ẹ ti lọ ń sọ tó jẹ́ mélòó ẹ ti lọ 3 weeks iléeṣẹ́ òun lè bá lọ ní 6 àbí iléeṣẹ́ òun lè bá lọ Travels and Tours right so kí ni experience kí ni rí yín bẹ́ẹ̀ báwọn náà tọ́jú yín sí. wọ́n tọ́jú wa wọ́n dẹ̀ wà pẹ̀lú wa slack àwọn òkè àti iṣẹ́ tẹ lọ ṣe ń gbọ́n bẹ́ẹ̀ ṣe ti ẹ̀ríṣẹ́ ṣe. àríṣẹ́ ṣe aṣàìsùn tó kò sígbà tó fẹ́ lọ ṣe bàdà kó lọ ṣe bàdà tó àwọn òkè. àwọn àfáà tó ń tọ́jú sọ́nà pẹpẹ ṣe báyìí rí báyìí. alhamdulilayi. so bó ṣe wá rí kí ni ẹ fẹ́ sọ fáwọn èèyàn. tí mo fẹ́ sọ fáwọn èèyàn ni pé tó bá di gbà míì èmi náà lè wà náà tó máa encourage àwọn èèyàn tí mo tiẹ̀ tí encourage àwọn èèyàn pé báyìí sìn ẹjọ́ Al-Irshad ní kẹ́ bá lọ sí àjò ẹ̀sìn wọn try fún wa wọn wà pẹ̀lú wọn ṣe ìṣojú tẹ̀ wáìfù wọn náà àwọn náà dúró àjọ ń lọ àjọ ń bọ̀ àfijọ́ kan ká má rí wọn ní. ok báwo la yóò jẹ sí bí wọn ti wà available àti àwọn ṣe gbọ́ àwọn kò kárí. gbogbo wọn wọ́n lè ṣe dáadáa pẹ̀lú then báyìí sìn very soon àyàn máa múra fún hajj kí lè fẹ́ sọ fún àwọn tó fẹ́ lọ fún hajj. sọ fún àwọn tó fẹ́ lọ sí hajj náà ni pé kọ́nà kó bá mi ran everybody wọn lọ́wọ́ àti àlàáfíà ara sọ Al-Irshad kọ́ bá lọ because wọ́n wà òkè. alákọ̀ọ́yìn ni àbẹ̀ tí ń lọ tẹ́lẹ̀ kúmúra ṣé ti. mi ti lọ hajj tẹ́lẹ̀. ok ṣáà lè bá lọ ń gbà yẹn náà bí. ẹgbà yẹn kọ́ ni mo bá lọ hajj. ìgbà yẹn àti sí kí ni ìjọra kí ni ìyàtọ̀. alhamdulilayi pé mo rí ṣe dáadáa lọ́tẹ̀. Allahu Akbar Allah ẹ ṣe ká máa rí bá orúkọ yín lẹ́kọ̀ọ́ sí ma. Alájà Aminat Alaka. dóbò alájà triple alájà aláfa àlùbáríkà salamu aleykum. salamu wa rahmatulahi wa barakatuh. orúkọ yín. orúkọ mi ni Alhaji Hamidu Mukaila Ajibola Ultimate Motor. ẹ ṣe ìdílé báyìí bó o lọ òun báwo lè experience yín. alhamdulilayi in fact mo really enjoy umura tí mo lọ yìí mo enjoy it seriously. aláàkọ oró èrè abẹ tí ń lọ tẹ́lẹ̀. mo ti lọ ẹ̀kan rí. ẹ ti lọ kọ́ rí ìgbà yẹn sì sìn kọ́ kí ni ìyàtọ̀ kí ni ìjọra. ìyàtọ̀ tó wà ń bẹ pọ̀ náà ojoojúmọ́ ni wọ́n ṣiṣẹ́ ní Mẹ́kà. náà so ojoojúmọ́ dẹ̀ làwọn tó ń kó alálàjì lọ́nà èsì wọ́n wá dájúra wọn lọ. because àwà níbẹ̀ ara wọn tẹ̀bi pa ara wọn tó ń rí lé sùn. níbẹ̀
bàbá wa ṣe ń dé àwọn tó máa àtẹ́ǹdì sí wa tó jẹ́ àwọn ọmọ Al-Irshad Travel and Tour tó kó yín lọ. àwọn tó kó wa lọ yẹn ṣe mọ̀ pé flight ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwa àti wọn flight papọ̀ so àwọn ọmọ wọn ti dúró dè wá tó gbọ́ lárúbáwá tó gbọ́ everything. Wow. kò sí ohun tó kàn wá àmọye tó gbòtẹ́ àmọye tó gbẹ ní tí wọ́n ti gba gbogbo nǹkan tó perfect fún wa a dẹ̀ ń jẹun à ń tà wá ọkọ̀ wa lọ ṣe sìárà iṣẹ́ normal things ó yẹ kán ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. ọ̀sẹ̀ mélòó lò lọ́hùn. òní ló di 20 days. kẹ́yìn ti lọ àbí 20 days yíyan. 20 days tí mo dẹ̀ lọ yẹn àwa mẹ́ẹ̀ẹ́dógún la lọ́jọ́ yẹn. lẹ́ẹ̀kan náà láti lè ṣe Al-Irshad 20 days ẹ wá lọ yẹn ṣé 20 days eré ni àbí iṣẹ́ gidi. iṣẹ́ ńlá ni o kò ṣeré ní Saudi o fún ẹni tó bá lọ síbẹ̀ láti ṣiṣẹ́. ẹ lọ ṣiṣẹ́ ni. ẹlẹ́kẹ̀ẹ́ ni pé tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ gan tẹ́ ẹ bá tẹ̀ láti Al-Irshad ẹ ṣe iṣẹ́. bóun ló ṣe rí bẹ́ẹ̀ bóun ti ṣe yàtọ̀. iṣẹ́ ó yé wọn ni iṣẹ́ yẹn yí Al-Irshad wàláhì tàláhì sọ́bìláì ó lórí iṣẹ́ tó ti pẹ́ lẹ́nu ẹ̀ èmi gbọ́ ìròyìn èmi náà sọ pé kí n fọ́lò wọn lọ ìgbà tí mo fọ́lò wọn ìròyìn tí mo sọ fún mi yẹn kéré sí ìròyìn tèmi ara. tẹ́lẹ̀ padà lọ fojú gan ni so báyìí sì very soon àwọn yàtọ̀ máa lọ fún hajj. ẹbí tí ẹ ti sanwó hajj already àtúnjọ ń lọ náà ni. pẹ̀lú ògo Ọlọ́run. inshallah àjọ ń lọ ní tíkẹ́ẹ̀tì mi ti jáde gan pẹ̀lú. iṣẹ́ tí a lọ ṣe lọ́hùn-ún ìjẹ́jẹ́ tí ń rí fìdí kí ní Ọlọ́run ti ń gbà sẹ́. èsì kúrò lọ́hùn tọ́lọ́hun ti ń gbàdúrà. tádùá ti ń gbà. Allah Akbar. so gbogbo àwọn mùsùlùmí ẹgbẹ́ lẹ́fẹ́ sọ fún wọn nípa kí èèyàn ti lọ sí Mẹ́kà yọ lọ tọrọ. gbogbo èèyàn tó bá fẹ́ lọ sí Mẹ́kà màá rọ̀ wọ́n kí wọ́n tẹ̀lé Al-Irshad Travel and Tour. Alhaji Rashidi Adeleke ni aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ náà wọ́n máa ṣe yí dáadáa kọjá nǹkan tẹ́ lérò because tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ ìròyìn àwọn agent náà wọ́n máa sọ ebi máa pa ìkíní kan máa ṣe ẹ mọ ẹni tẹ́ máa tẹ̀lé lọ mo ní kò sí problem èmi léèyàn tí mo máa tẹ̀lé lọ gbọ̀ngbà tí mo débẹ̀ wọn ò disappoint mi rárá wọn ò dẹ̀ disappoint gbogbo àwọn adájọ́ lọ. ẹ ṣe wẹ̀ káàbọ̀ so ní Nàìjíríà orúkọ yín mà. orúkọ mi ni Alhaja Tawakkal Ọláìdé Adeleke. Adeleke Al-Irshad. Al-Irshad obìnrin. báwo lọ̀hún. alhamdulilayi gbogbo ẹ lọ bó ṣe yẹ kó lọ Ọlọ́run bá wa fi gbígbàdúrà sí gbogbo ṣe láṣẹ kó dẹ̀ má ṣe ìta lọ yìí kó má ṣe láṣẹ kó jẹ́ ká tún lọ. mo dẹ̀ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn pilgrims wa pé wọ́n ṣe gan ni torí wọn ò kọ̀rọ̀ sí wa lẹ́nu ká bá ti lè gbà báyìí lọ́ ṣe ń ṣe wọ́n ń gbọ́ sí wa lẹ́nu kò dẹ̀ sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wa Ọlọ́run jẹ́ ká tún Ọlọ́run má ṣe láṣemọ fún wọn ó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa kó tún lọ gbogbo àwọn tó wá ń jẹ̀rọ Mẹ́kà mọ̀dé náà kọ́lọ̀ bá wa fi ṣe sàárà fún wọn kó bá wa bù wọn láṣẹ mo tún wá ń fi àsìkò yìí mo ti fi ń rọ ẹ̀yin brọ́dà mi sísà mi nínú ẹ̀sìn Islam Al-Irshad Travels and Tours Limited comfort your money tí ẹ bá wa lọ sí hajj tí ẹ bá wa lọ sí umrah ẹ máa gbádùn owó yín kò sí pé sanwó ẹ lọ àràfà alálọ́gbọ̀dẹ̀ ni àràfà tí. ní báwo ni iṣẹ́ ṣe ń bẹ̀ afẹ́ lọ sí tàwáàfù báwo lè rọrùn sí báwo lè yín ṣe. síbẹ̀síbẹ̀ àníyàn ló ṣíwájú ohun tí ẹ bá ti fi àníyàn síwájú nǹkan tẹ́ fẹ́ ṣe gbogbo ẹ̀ máa bọ́ sí rọrùn so àwọn èrò wa tá a jọ lọ kò sí ọ̀lẹ nínú wọn gbogbo wọn lè sí wà lára wọn dáadáa ìgbà tí wọ́n tún wá darapọ̀ mọ́ wa wọ́n tún wá rí pé ẹlẹ́sìn làwọn bá Ọlọ́run má jẹ́ kí ẹ̀sìn wa kó di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ so tábà ti kí ìṣá ìtàn gbogbo wa máa lọ sùn a lè sùn ní wákàtí méjì àti jíra wa àti wà lórí ìlú a máa jíra wọ́n yá àwọn ìjẹ́ká lọ ṣe pé a lè fira wa sílẹ̀ nígbà kan. so èèyàn lọ sí Mẹ́kà èèyàn lọ fún umrah iṣẹ́ ni kì í ṣe eré kì í ṣàwàdà. wọn ò ṣeré Mẹ́kà o wọn ò ṣeré iṣẹ́ gidi ni. òun ni mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé àníyàn ló ṣíwájú ọgbẹ́ ẹni tó bá lọ sí Mẹ́kà tí ò bá ro towó kóró wàhálà tó bá débẹ̀ iṣẹ́ kò ṣe torí Ọlọ́run sọ wípé nínú òpó ẹ̀sìn Islam ọ̀kan pàtàkì ní ká lọ sí Mẹ́kà Mọ̀dínà jẹ́ tí àyè ẹ̀ bá wà so tá bá wá sanwó yẹn tá wá dọ̀hún bóyá lọ ń sùn àbánsáré ńlé bá ṣe máa ṣe yín ànsáré ńlé bá ṣe máa ra àbáyà Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ìbádà wa ní ká kọ́kọ́ mú ní pàtàkì kọ́lọ́run kó bá wa fi àgbáríkà sí àwọn tó ti lọ kọ́lọ́run jẹ́ kó túbọ̀ máa lọ àwọn tó ń jẹ̀rọ láti lọ kọ́lọ́run pèsè fún wọn lọ́nà àrà lọ́nà ìyanu. báyìí sì àti wàhálà jùlọ kan ṣe ń gbowó lè ṣe yín ṣá àǹfààní sì wà fáwọn èèyàn láti bá yín rìn tó ṣe é ṣe. àǹfààní sì wà fáwọn èèyàn láti darapọ̀ mọ́ wa lọ́dún yìí a wà nínú àwọn tí ìjọba fún ní láìsẹ̀nsì láti kó èrò wá sí
mẹ́ka gbogbo ètò dẹ̀ ti wà ní sẹpẹ́. ẹ̀yin efe rokero èrò ti direct lẹ́yìn ṣe. direct ti wá ti wà lẹ̀ kọ́lọ́run tún bàbá wa fà gbà. Allahumma amin. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Márale assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Òun náà ni àwọn sheikh wa ti sọ yẹn. Pẹ̀lú ògùn Ọlọ́run fún àǹfààní àwa tí ẹ pé ìgbọ́kúgbọ́ là ń gbọ́. Ìsọkúsọ ni o, kò jọ o, kò jọ o. Ìjọ o ní tó bá kọ 9 sí wọ ó lè kọ 6 sí mi ní tó kọ 6 sí wọ ó lè kọ 9 sí mi so kò rí bẹ́ẹ̀ rárá so Gani Afiji iléeṣẹ́ wà ní suit 30 Sebo Plaza Osapa London Lekki Epe Expressway ẹ tó bá fẹ́ bá a lọ hajj ọdún yìí. àwọn tó ń dé báyìí mélòó ni gbogbo wọn tó ń dé báyìí. àwọn tó dé ní ìsìn àwọn mẹ́wàá ni so ó kà wọn 16 tó máa dé ní ọ̀la inshallah. but in total èló ni gbogbo àwọn tẹ kó lọ. gbogbo àwọn tẹ kó lọ 135. 135. alájà. nọ́mbà mi 08034090526. ẹ pèlè ẹ̀kan sórí ó dàgbò yá. 08034090526. alájà náà dé o ẹ wojú alájà. Sharp mama! Cow. Now you be this. What's in there now? This lorry won't fall my hand today. This one a small thing now. Now what thing? My body don't dey too old for this job. Mofo, no be old age they worry you at all. Now waiting you no know, now they kill you go so. Hey, bring my Aeroxy 5,000. As you see me so, I just dey come from Lagos. From here, I dey go Benin. From Benin, I dey enter Port Harcourt sharp. You know the tire? Tire for where? Aeroxy 5,000. We get 100% natural herb. Go make your body strong. Kakaraka. Aeroxy 5,000 they give 100% natural energy. We go make your body dey kampe every day. No be only for adult oh, e good for children too, and e go comot all the pain for your body. Aeroxy 5,000 100% natural. Aeroxy 5,000 Aeroxy 5,000 dey for chemist and pharmacy throughout Nigeria. 5,000 go make your body dey chim chim. TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.